bó ni wọn náà ṣe rìn bẹ́ẹ̀ wọ́n lọ ya olóòlù ọ̀fìn sórí fọ́nrán. dádì mi ọlọ́run má jẹ́ kára kó bá ní ilé yóò lòlù. àmọ́ ẹ wò ẹ ṣáà bá dúpẹ́. jẹ́ àṣàlàyé bó lè ṣẹlẹ̀ gangan. fídíò àwọn àmọ̀tẹ́kùn yẹn ni mo wá ṣe tí mo wá post even mo ṣe post ẹ̀ gan làwọn èèyàn nínú TikTok ti sọ pé kí n delete ẹ̀ pé kí n ṣáà delete ẹ̀. ẹ bá mi sọ fún ẹ. Wasila wà láyé nǹkan kan ò ṣe Wasila o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kán lọ stop ẹ̀ kán mọ̀ pé RIP ara wọn ni wọ́n ń gbé jáde o Wasila. ẹ kú dédé wo ìwojú tó ń wò mí lé èmi ọmọ yín ọ̀rẹ́ yín èèyàn yín arákùnrin Adébíyì Muritàlá Adéyẹmí láti bí ọjọ́ mẹ́ta ní rògbòdìyàn tí ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ eégún olóòlù tí Olúbàdàn kéde pé ó máa gba òde kan. Oríṣiríṣi fídíò ni àwọn èèyàn ti ṣe oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn ti sọ pé níbi tí Ojúládé kí wọ́n sì máa kéde pé kẹ́nìkan kan máa jáde pé eégún máa jáde àwọn kan àbá kan jáde pé tó wáyé pé ó compulsory pé eégún yẹn gbọ́dọ̀ jáde wọn ò ṣe kúkú wà ní igbó kan lọ kí eégún bẹ́ẹ̀ lọ jó nínú igbó òun àtàwọn èèyàn kí wọ́n nọra wọn bẹ́ẹ̀ kọ́dẹ̀ máa padà bọ̀ nílé oríṣiríṣi láti rí táwọn ìtẹ́yìn náà ti rí tá a ti jọ gbọ́ àmọ́ tábáníkàwò ní tilẹ̀ ń tọ́lọ́run kí ẹ̀sìn Islam tó dé àti Christianity tó dé olóòlù àtàwọn òṣà tó kún Ìbàdàn ni wọ́n fi ń tulẹ̀ Ìbàdàn tó dẹ̀ ń túbà tó ń túṣe bẹ́ẹ̀ ni kò ń ṣe olóòlù nìkan àwọn òṣà míì náà wà bọ́ nínú àwọn òṣà tí wọ́n fi ń tulẹ̀ Ìbàdàn ni olóòlù wà tó dẹ̀ ń túbà tó ń túṣe kí Islam tó dé àti Christianity tó bá gùn pé nǹkan tí wọ́n fi ń tulẹ̀ Ìbàdàn nìyẹn nígbà tí ó túbà tó túṣe la wò pé òkè ni Islam débẹ̀ torí pé túbà ó túṣe náà ni Christianity náà dé tí wọ́n jẹ̀jọ́ ń ṣe gbogbo ẹ̀ papọ̀ táwọn tí wọ́n nílùú wá sọ pé àwọn fẹ́ ṣèlú àwọn fẹ́ ṣọdún eégún tí wọ́n fi ń ṣèlú wọn bọ̀kẹ́ tó mẹ́sìn yín dé ní òfin ọ̀kan ọ̀bẹ tó burú jù nínú òfin tí wọ́n fi síta ni pé Olúbàdàn ní pé obìnrin ò gbọ́dọ̀ jáde lọ́jọ́ yẹn dẹ̀wọ̀n ọ̀dẹ̀ gbọ́dọ̀ ṣe fídíò olóòlù lẹ́yìn náà bá dẹ̀ rí ó ti kójú ẹ̀rọ ayélujára báyìí ti ọmọdébìnrin Wasilat tóun yọ fóònù jẹ tó lọ rìkọ́ọ̀dù olóòlù lẹ́yìn ìgbà tó rìkọ́ọ̀dù tán ó post ẹ̀ sórí Twitter ẹ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ òun ti rìkọ́ọ̀dù kò sí nǹkan kan àmọ́ òun náà mọ̀ nǹkan tó ń fèrè onípo lọ́tì ìgbà ló ti di onísun ẹ̀jẹ̀ lẹ́yìn ìgbà ló wá jáde tó bẹ̀bẹ̀ tó tọ́ wọ́n ti ṣètùtù fún lóríṣiríṣi kódà lórí ẹ̀rọ àjùmọ̀ àti lóríṣiríṣi pé Wasilat ti kú àwọn kọ́tẹ́ tí wàá fi sínú péèjì ẹ̀ mọ̀ tó ṣe òtọ́rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ṣètùtù fún kò kú àmọ́ ibi tí mo lọ kọ́ ni ibi tí mo lọ ni pé àwọn àpá tí wọ́n jáde ńgbà yẹn tí wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ mí bí kò yẹ kó àwọn gangan ló yẹ kó kó àwọn ẹlẹ́hà wọn àtàwọn ọmọ wọn kí wọ́n lọ wo eégún olóòlù kán lè mọ nǹkan tó tójú wọn máa rí because ìlú kọ̀ọ̀kan ló ní ìṣẹ̀dálẹ̀ tí wọ́n fi ń tu ìkọlù kọ̀ọ̀kan for instance nísìnyí ẹ lè dọ́jà láfẹ́wá bọjá ẹnìyẹn Yorùbá land wọ́n máa ná fẹ́ ṣe tuntun ọjà àti oníṣẹ̀ṣe àti mùsùlùmí àti gbọ́n tó àlọ́jà ọjọ́ máa dáwọ́ tó máa ṣe ṣe tuntun yẹn lọ́jà ẹ̀dẹ̀ máa tùpà tó máa ṣe ìsìn tí wọ́n apply táwọn òbí tá à ń sọ yìí ìlú kọ̀ọ̀kan ló dẹ̀ ní tiẹ̀ tí wọ́n fi ń tu ìlú yẹn tó dẹ̀ ń tùpà tó ń túṣẹ̀ so ó lè máa stand as one ní gbogbo àwọn tí wọ́n máa ń jàtọ̀ mọ́ tó bá fún nǹkan báyìí wọ̀ ni àti nǹkan báyìí ẹ má ṣe tó yẹ pé àwọn múra láti sọ pé nǹkan tí wọ́n ní wọ́n kọ̀ tí wọ́n gbọ́dọ̀ ṣe yẹn nínú òfin ẹni pé obìnrin ò gbọ́dọ̀ jáde ọmọ yẹn obìnrin ni má ṣe fídíò olóòlù ó tún gbé fóònù ó ṣe fídíò alhamdulillah pé kò sí nǹkan tó ṣe bá pé nǹkan ṣe náà nìkan tójú ẹ̀ wá ojú ẹ̀ rí oríṣiríṣi fídíò ni àwọn èèyàn ti ṣe mo fẹ́ kájọ farabalẹ̀ káwo díẹ̀ nínú ẹ̀ ká gbọ́ nǹkan táwọn èèyàn náà sọ káwo bí àwọn èèyàn lórí àwọn fídíò yẹn ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ tó ẹ máa bá wa ká lọ. ẹ jẹ́ bá wa dárúkọ ní fúlàní tó wọ́n wọ̀ sí. orúkọ mi ni Olúwo Ìṣọ̀lá Gbọ́láhàn Hakeem. ẹ ṣé bàbá ẹ jọ agboolé bo la wà yìí sá. agboolé olóòlù ní òde ajé olóòlù nílùú Ìbàdàn tí wọ́n wà ní ìjọba ìpínlẹ̀ Ìbàdàn North East Local Government. ẹ ṣé bàbá wa pẹ̀lú ìròyìn tá a rí ní orí ayélujára nípa ọmọbìnrin tí wọ́n lóyún báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ sà. ṣé Wasila bẹ́ẹ̀ ni sà. last year ó fídíò àwọn èrò olóòlù bẹ́ẹ̀ kò rí gbé dáadáa but this very year ní ọjọ́ Thursday tó lọ tó jẹ́ the last day tí olóòlù máa ń jáde so Thursday yẹn gbogbo ọ̀nà ọ̀rẹ́ méjì agúgù ìta mẹ́rin ló máa lọ so by the time tí olóòlù dé àdúgbò wọn ó múra bí obìnrin according to her ó múra bí ọkùnrin ó wá bọ́ sí fàràdà wọn lórí òkè ó wá ya ó ṣe fídíò
fídíò conference àwọn èrò olóòlù orí olóòlù gangan gbé so ti yé ṣùgbọ́n gbogbo àwọn tó wà níbẹ̀ ó gbé ato ó gbé àwọn míì náà tí wọ́n jẹ́ ẹntọ́ràǹdì olóòlù àtàwọn èèyàn yẹn ó wá gbé lọ sórí TikTok ó wá kọ sí TikTok pé this is olóòlù at Sokoti area. Àwa rí nǹkan yẹn ìgbésẹ̀ wa wáyé lórí ẹ̀ òun náà ìgbà tí wọ́n padà rí ó sọ pé ìgbà tí òun ti ṣe nǹkan yẹn lára àwọn ò ti yá but for the interest of peace lórí táwọn èèyàn bá rí wọ́n lè fọwọ́ bà kí wọ́n máa nà án so àyè láti mú kó lé àlọ́ fi sọ́dọ̀ àwọn agbófinró kí tẹ́ńṣàn yóò fi lọ sí ilẹ̀ tó gba àwọn tí wọ́n rí TikTok yẹn ní ẹ̀yà lọ bolé wọn. ṣé fídíò yẹn sì wà lórí TikTok báyìí. ó ti delete ẹ̀ bẹ̀tà wa kọ̀ọ̀kan ní lọ́wọ́ adẹ̀ láwọn pictures yẹn lọ́wọ́ tàbí lè ṣe back up against yẹn ó agree pé lóòótọ́ ló ń ṣe. ẹ ṣe bàbá wa a rí i pé fídíò kan náà circulate online bí tí wọ́n ti ń ṣe ìràpadà bí la máa pè fún onígbà yìí jẹ later la wá gbọ́ pé wọ́n ní ọmọ yẹn ti kú báwo ló ṣe jẹ́ bàbá. ọmọ yìí ò kú o. ẹ bá wa sọ fún àwọn ará ilé kí wọ́n gbọ́ dáadáa. ọmọ yìí ò kú o Wásílà wà láyé o. ẹ bá mi sọ fún ẹ. Wásílà wà láyé nǹkan kan ò ṣe Wásílà o gbogbo àwọn tí wọ́n máa ń gbé RIP sórí kinní rẹ̀ kán lọ stop ẹ̀ kán ẹ̀gbá RIP ara wọn ni wọ́n ń gbé jáde o Wásílà wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o tó gba gbogbo information tẹ́ ń gbọ́ tẹ́ ń lórí Facebook àbí anything yẹn pé RIP Wásílà irọ́ ni ọmọ yẹn wà wọ́n ti ṣèrà padà fún nìyẹn kò sí nǹkan kan tó máa ṣe mọ́ àwọn rúmọlẹ̀ wọ́n ti gba tí wọ́n fẹ́ gbà wọ́n dẹ̀ ti tú sílẹ̀ pé kò náà mọ̀ ṣe mọ́ òun náà dẹ̀ tọ́ ẹnu ara ẹ̀ sọ pé òun ò ní ṣe mọ́ so irú kú ló wá fẹ́ pa sàn ní wọ́n fẹ́ pa fúnra wọn ni tí wọ́n fi ń gbá RIP sórí kinní rẹ̀ kò tí ì kú o Wásílà ń bẹ láyé ń bẹ lé wọn lọ́rẹ̀ méjì o. ẹ ṣe bàbá wa kí ni ìmọ̀ràn yín fún irú àwọn èèyàn bíi Wásílà náà tẹ̀ máa ń worú wà ní. Wásílà nǹkan ti fún ọ nímọ̀ràn jọ yẹn ó ní kí wọ́n má dẹ́jà ó ní tí wọ́n bá ti sọ pé èèwọ̀ ni pé òun ti ṣe báyìí ojú òun ti já pé láyé òun tọdún olóòlù bá ti ń bọ̀ gan òun ọmọ fi Ìbàdàn lẹ̀ nígbà olóòlù bá tán òun padà wá sí Ìbàdàn torí tójú òun rí Ọlọ́run ni ò pa òun so káwọn kíkàlùkù náà rí kí wọ́n fi ṣàríkọ́gbọ́n bẹ́sẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá sọ wọ́n ní bàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn lọ́wọ́ òsì tá a fẹ̀yìn rìn láti bí ìdè sẹ́yìn ẹni tí ò ní yìnyín ò ní yìnyín so kò sí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ ṣe ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tí ò ní gbà ò ní gbà kórì tèmi ọmọ sèmi ní adọ́run mòótọ́ o. ẹ ṣe bàbá wa lórí ọ̀rọ̀ táwọn èèyàn wa máa ń sọ online torí àgbọ̀ máa fi gbogbo ẹnu sọ tí wọ́n máa ń ní Yorùbá level ṣé Yorùbá level ni ọ̀rọ̀ olóòlù. kí ni jẹ́ Yorùbá level ṣe bí kálukú ń ṣe tí ọ̀jẹ̀ ni kálukú wá nǹkan jẹ ní Yorùbá level ẹ ń bá fẹ́. bàbá mi tó fi wọ́n ṣe ẹ̀yẹ. òòṣà ò kí ń ṣe Yorùbá level o mọ́ débẹ̀ ni o tó bá ti ṣe ń èèwọ̀ ẹni kójú ìrè orí tí ò yẹ kójú ẹ̀ orí kò sí ti jẹ́ Yorùbá level tí wọ́n fẹ́ sọ Yorùbá level bẹ́ẹ̀ lè máa sọ bóyá lórí ọ̀rọ̀ ọba bóyá lórí àṣà wọ́n dá sọ pé nǹkan yìí èèwọ̀ ni tọ́wá ní Yorùbá level ní tọ́ lọ kọlù ẹ̀gbọ́n tí ìlú tí wọ́n máa lù fò lóòlù ni. báwo ni a ṣe máa lù bá. wọ́n á ní ó dúró dò lélù lóde ó dúró dèṣù ọ̀dàrà pé wọ́n tó bá dúró dò lóòlù níwájú tẹ òun dúró dèṣù. ó dúró dèṣù. ó dúró dèṣù èṣù ó ṣe yóò ṣe mọ́ àwọn nǹkan rẹ̀ kò tí ń díjẹ́ Yorùbá level lọ́dọ̀ olóòlù o mọ́ débẹ̀ ni tó bá ti débẹ̀ ó jìyà bẹ̀ fàkátì. bá ń rè sí kiri ṣé Wásílà ni. bẹ́ẹ̀ ni sà. irọ́ o Wásílà bí bó ṣe Wásílà tí wọn ló ti dolóògbé. èmi ò kú o. bá mi sọ̀rọ̀ sókè dákun. hello Wásílà. hello Wásílà. bá mi ẹ̀yin gbọ́. èmi ò gbọ́. mo ń darí lóhùn sá mo ní mi ò kú. hello Wásílà ṣé wọ́n nu. bẹ́ẹ̀ ni sà èmi ni. ìwọ ni. bẹ́ẹ̀ ni èmi ni. wọ́n máa ti gbé kiri pé Wásílà ti kú. àwọn kan ń sọ tiwọn ni wọ́n máa ṣe ra wọn. ìwọ ni mọ́mí fi fa lórí lánàá. bẹ́ẹ̀ ni Wásílà tọmọ Ṣẹ̀kí. a jẹ́ pé ètùtù ti gbà náà nù àbí bò wá ni
ọtí á ṣe bó ni wọn náà ṣe rìn bẹ́ẹ̀ wọ́n lọ ya olóòlù ọ́fíìsì orí ìfọ́nrán. dádì mi ọlọ́run má jẹ́ kára kó bá ní ilé yóò lòlù. àmọ́ ẹ wo ẹ ṣáàbà dúpẹ́. já ṣàlàyé bó lè ṣẹlẹ̀ gangan já ṣàlàyé moment of clearance la wà yìí láti clear gbọ́n tó wà nílẹ̀. torí gbogbo àwọn ayé ló ń gbọ́ ẹ báyìí. gbogbo ayé ló ń gbọ́ ẹ. yes sir. èmi ò ya olóòlù. bó ló ṣe ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni wípé. ọjọ́ wo ni ná. ọjọ́ Thursday ni olóòlù kọjá ní àràǹdè àtolúsọ̀rẹ̀ méjì. ọjọ́ ìdẹ̀ ní ilé ìgbẹ́ ni mo wà ní nǹkan mọ́ nǹkan yẹn tó ní kẹ́mi ìgbé kí n máa lọ sí ṣọ́ọ̀bù. mo mọ̀ bí mo ṣe ní ṣọ́ọ̀bù ní ìṣílẹ̀kùn gan mo kàn lọ dúró sọ́dọ̀ woman kan ní inú ilé wa ní òkè torí bẹ́ẹ̀ náà láti kó kúrò. bọ̀ mo ṣe wá rí àwọn èèyàn ní ọ̀kan wọ́n gbé mọ́tò àmọ̀tẹ́kùn wọn gbé síbẹ̀. olólùgbò kọjá níbi tá à ń sọ yìí olólùgbò kọjá Tolú bọ̀ fídíò yẹn ni mo wá ṣe fídíò àwọn àmọ̀tẹ́kùn yẹn ni mo wá ṣe tí mo wá post even mo ṣe post ẹ̀ gan làwọn èèyàn nínú TikTok ti sọ pé kí n delete ẹ̀ pé kí n ṣáà delete ẹ̀ mo dẹ̀ delete ẹ̀ náà lọ́wọ́ kan bọ̀ nǹkan tí mo kàn rí ni pé ìrọ̀lẹ́jọ́ yẹn wọ́n kàn wá bá mi ní ṣọ́ọ̀bù ìrọ̀lẹ́jọ́ kejì ọjọ́ náà níjọ́ Friday wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù gbogbo àwọn tó dẹ̀ wá mẹ́ngbà tí mo yà àwọn náà wà ń bẹ̀ bọ̀ mi ìwà mọ̀ nǹkan tó dé tó fi wá sọ pé ìṣẹ́jú àwọn ni mo fi ṣe nǹkan kan bọ̀ mi ì mọ ẹni bẹ́ẹ̀ àmọ́ mo kàn tí mo kàn ní pé Ọlọ́run bá bá mi dá ẹni bẹ́ẹ̀ ní ẹjọ́ tó yẹ. Tọ́lọ́run sọ pé ó fi trend ó trend ni ṣé mi mọ̀ ọ́ tẹ́lẹ̀ ṣé gbogbo àwọn tí ó mọ̀ ọ́ tẹ́lẹ̀ ti mọ̀ ọ́ báyìí. bẹ́ẹ̀ni sá ó níbi Tọ́lọ́run mú ẹ lọ. àmì sá. tí elétùtù wá dé ńgbà táwọn ọlọ́pàá gbé ẹ tán kí n lójú rí ní police station. ní tilẹ̀ tọ́lọ́run àwọn ọlọ́pàá wọn ṣe bákan wọn ṣe rádaràda sí mi wọn dẹ̀ ní mí lára. látàrí wọ́n ní kí n fọkàn balẹ̀ ní bí torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ àwọn náà rí i pé pẹ̀lú bí mo ṣe ń bẹ̀bẹ̀ tí mo ṣe ń sọ pé nǹkan yìí mi ì ṣe wọn ní mí lára wọn dẹ̀ ṣe nǹkan tí ò dáa pẹ̀lú mi. ibù mi sọ fún alẹ́yìn pé mo kàn wà nínú sẹ́ẹ̀lì tán sí mi mọ́ pé bóyá wọ́n ní mí lára pé bóyá wọ́n dẹ̀ sọ gan tí ò dáa sí mi. ó dà nígbà tí gbogbo yẹn wá ṣe kí wọ́n á ló tún di pé àwọn tó wá ń lọ ṣètùtù fárí nígbà tó rò lónù. sá. ètò ìṣẹ́ dáhùn pé àwọn tó ń lọ ṣètùtù à ń fárí ni nígbà tó ṣe fún oró lóòlù. ìgbà tí èmi ò mọ nǹkan kan nínú sẹ́ẹ̀lì mi wà bọ̀ ìgbà tí mo mọ̀ wọ́n ní wọ́n wá gba béèlì mi wọ́n dẹ̀ mú mi bọ́ síta nǹkan tí mo kàn gbọ́ ni pé wọ́n ti yanjú ẹ̀ pé àjọ ń lọ sí òde ajé ní ilé olóòlù wọ́n náà máa ṣe ètò oòrùn fún mi oòrùn rẹ̀ wọ́n dẹ̀ nìkan lọ ra ẹran tó bá mi ra aṣọ pupa wọ́n dẹ̀ ní pé mọ́mí mi dà àwọn nìyí wọ́n láwọn náà máa bá mi fárí torí ẹ mọ̀ ẹni aráyé lẹ bọ nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n sọ pé ó ṣẹlẹ̀ ó jẹ́ káwọn ọ̀rọ̀ ní nǹkan tó tún máa dì sí àwọn ẹni lẹ́nu ní ọwọ́ èmi ò kú o mo wà láyé. sọ Olúwa ṣeun. bẹ́ẹ̀ náà mi ìṣòro mi ìró lóòlù náà bí ìyá mi dẹ́gbẹ́ kó wo lóòlù mi ì tó bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo kàn ṣe ni pé mo ṣe fídíò àwọn èrò tó dúró wọ́n wá ní àwọn èèyàn kan wá bí mílíọ̀nù pé tí mo lè ṣe fídíò èrò tó dúró yẹn tí mo mọ̀ bóyá olóòlù ń bẹ láàrin wọn mo ní olóòlù ò sí bẹ́ẹ̀ tó olóòlù gba ọ̀dọ̀ wa kọjá ojú bẹ́ẹ̀ lọ sọ. tọ Ọlọ́run ti ṣeun láàbì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmì sà. láàbì kan ò ní ṣẹlẹ̀ sí ọ. àmì. ntọ́lọ́run níwà fi trend ló fi trend nìyẹn ó rí ìrìn àjò ayé ẹ ti bẹ̀rẹ̀ lọ́tún báyìí. àmì. ọ̀nà ẹ̀ ó là ọ̀nà ẹ̀ ó là ntọ́lọ́run fẹ́ lò fún àti ìmọ̀ ìtumọ̀ ta ló yé nù o. kò yé wa ìdí tó fi ṣẹlẹ̀ ó ṣáà ṣẹlẹ̀ náà ni o bágé o rò náà o rò pé ó fẹ́ pé ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó nídìí tó fi ṣẹlẹ̀ àti ìmọ̀ ni màá sì máa kàn sí ẹ. wàá sóríire dè á má sunkún ọ̀nà ẹ ti là ìṣínà ní fún ẹ ìṣínà ní fún ẹ ok dè á ok. ìràpadà náà ṣe fún yẹn o ẹ máa wò ó ẹ̀yin tẹ̀ ń tẹ̀jà babaláwo ẹ máa bá ní súre fún un. ẹ máa ṣàdúrà fún ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá ní ṣàdúrà fún un. ẹjọ́ ẹ bá ní kìfà ẹjọ́ ẹ bá ní kìfà bẹ́ẹ̀ ní súre fún un sọ́dọ̀. ní súre fún ọmọ sọ̀rọ̀ sókè ẹjọ́. àṣẹ ẹ̀yin tí abaláwo àdúrà fún bá wa. aládébẹ̀ bá dá sí. olùmọ̀ọ́sá ìgbà ìgbére jẹjẹ. ọkọ̀ bá ní ṣe o. yẹyẹ kọ́ bá ní ṣe. orí kọ́ bá ní ṣe o. ṣe nítorí wá sí láti ọmọ ìṣẹ̀lẹ̀ láti bá lọ́wọ́ orí ọ̀rọ̀ ọmọ o. olóòlù rẹ̀ bàdàn bọ́ ọmọ pa o. oòrò tó
yẹ kó wá ṣe ló ti wá ṣe báyìí o omi ara rẹ̀ ẹja ara rẹ̀ kò má dà láàbù ọ̀rọ̀ ọmọ o gbogbo tí ń dà láàmú lára gbogbo tí ń dà láàmú ẹ̀jẹ̀ tí ń dà lára rẹ̀ láti bí ìjẹta ó wá dá látòní lọ báyìí o ó ti wá sílẹ̀ kájọ àrẹ̀ ó gbà báyìí o ìfani kútu èrú ọmọ galata ọ̀kan wọ̀jọ̀wọ̀jọ̀ bí ọmọ mokùn eré jẹ́ ń dúdú eré sùn dúdú ọ̀kan tuntun àjànà kúló sùn ní ẹ̀tọ́ ìgbẹ́jẹ̀ ìsìn láti ṣé kò rí kọ́ọ̀dù ẹ̀kọ́ máa wò lé ní ilẹ̀ tàjẹ́ bá orí kìí bá wọn ẹ̀dẹ̀ kúkú ògbé ìtútù ìbẹ́jà lábẹ́ òfin ẹnì kan ṣoṣo ìkórè yìí mọ́ ẹ̀kọ́ tó gbà ara yín lẹ́tọ̀ orí ọ̀rọ̀ àṣẹ wà ó ti rí bẹ́ẹ̀ ó yẹ ìgbàlẹ̀ rẹ̀ kẹ́kẹ́ wíjọ lọ sí. babaláwo mi dẹ̀ bá súre fọmọ ẹ̀jọ̀. ó yá wọlé de ó yá. bàtà fọwọ́ olù yẹ ẹgbọ́wọ́kè ṣèkínátù ìgbọ́wọ́kè babaláwo àṣẹ wá àṣìkọ́lá ẹ̀rọ ètùtù rẹ̀ dé o ètùtù awo kàṣà ìgbà o ètùtù awo kàṣà ìgbà ètùtù awo kàṣà ìgbà o ètùtù awo kàṣà ìgbà. wá sílẹ̀ ọmọ ṣàkíṣẹ́ tuntun lónìí o ètùtù awo kàṣà ìgbà o. ire máa bọ̀ wá yá bọ̀. ẹ yà fún lọ́nà. kí ni wàá ṣe. yorùbá ti pé a ti lù mí. súnmọ́ bí ìyàwó olóòlù lẹ́bàdàn ó ní sọ tó ẹrú tí ń yọjú wo lóòlù bí àtẹjọ́ ń yọjú bí àtẹjọ́ ń gbénu ilé tọ́jọ́ kan lé rẹ̀ sọ tó yọjú wo lóòlù ó kújọ́ mélòó láti máa sáfó lóòlù sọ ti gbọ́ báyìí sọ ti gbọ́ wọn láwọn ètò ìjọ sunú ilé papọ̀ ẹ̀yin tẹ́ máa dẹ̀jà tẹ́ máa yọjú dálẹ̀ yọjú wo lóòlù èyí tí wọ́n ń sọ̀rọ̀ fún lọ́wọ́ yìí kò rí olóòlù gangan o kò rí olóòlù gangan o àmọ́ olóòlù lánàá rẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ lóòlù ìpàdé ìlọsẹ ẹ súre fún olóòlù lẹ́bàdàn ìyàwó olóòlù lẹ́bàdàn ní súre fún lọ́wọ́ yìí. àṣẹ àwọn olóòlù náà lè bẹ̀rẹ̀ fún ọmọ mi máa bọ̀ lọ́dọ̀ mi máa bọ̀. mẹ́lẹ́ òjijì o ẹbọ gbangba káyé orí yín. àwọn abọ́rí olóòlù náà ní ń súre fún yìí o. àwọn ọlọ́kọ̀ olóòlù. àwọn ọlọ́kọ̀ olóòlù náà ń súre fún yìí o. kò ní débọ̀ ọlọ́kọ̀ ló ní débọ̀ kò ní máa ṣẹ̀jẹ̀ ń dín o. wọ́n sì máa ṣe fún gbogbo tí ṣe mọ́ àwọn olórí burúkú. àwọn èdè ó jèrè rẹ̀ ẹ kọ́kọ́ kó ogun owó sọ̀rọ̀ yòókù. ẹ bá wọlé lọ́dún fún okòó sílẹ̀ tẹ́lẹ̀. ẹ kó nu ẹ bá kí ẹ kó lọ́lẹ̀ mí ẹ bá kó. ìmọ̀ ẹ̀jẹ̀ ń kó lọlé wọn o àwọn ọ̀gbẹ́nu rẹ̀ lé o. wọn ọ̀gbẹ́nu kankan àbí ṣé wọ́n gbà nǹkan lọ́wọ́ yín lọ́wọ́ ni máyé ètùtù tí wọ́n ṣe é fún yín. ẹ̀yà jẹ́ ká lè sọ ọmọ jẹ́. ìyá àlọ́ bá fa òkè ẹjọ́ ẹ kó bẹ̀ yẹn jọ ọjọ́ mọ́tà. bàbá ẹjọ́ ọgbọ́n ẹjọ́ bá pariwo bẹ ẹjọ́. ẹ lẹ́nu kankan mọ́ sọ̀rọ̀ mọ́ o. ẹjọ́ o. bàbá àdìjà ẹ̀sùn mọ́ bíi sọ̀rọ̀ sókè.
kí wàá lórí tẹ̀fíṣẹ́ ọba yìí. kí ló ṣẹlẹ̀ sí wọ gẹ́gẹ́ láti gbà tó ti ṣe. mi ò balẹ̀ láti gbà yẹn. sọ̀rọ̀ sókè kí wọ́n yẹ. mi ò balẹ̀ láti gbà yẹn. láti gbà tó ti ṣe kí ni. láti gbà tí mo ti ṣe fídíò olórí. ṣé ń bọ́ nǹkan tó sọ o. ìwọ ṣé wà wọ́n yìí. lẹ́yìn tó ti ṣe fídíò ẹ̀jọ̀ ṣe kí ni. ẹ̀jọ̀ dára ń rẹ̀. láti máa wúrọ́ wà á jẹ́ yẹn fún ìyá rẹ̀. àṣẹ. wọn ò ní wọ́wọ́ ìyàlẹ́ ẹni. àṣẹ. ojú ẹ̀ omi ara rẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ yọ padà sáyé. àṣẹ. àdúgbò wà ní ẹ̀sìn ọmọ. àṣẹ. àbí abọ́dà wa náà ìgbọ́n tẹ́ bá ní wọ́n sí àwa ìṣe kàbí àfa o. babaláwa ìṣe kàbí àwọn àfáà. wá àwọn àfọ olórí burúkú tó sọ̀rọ̀ tó jẹ́ Ìlọrin. àfọ́fò. àròkó wọ lọ́rọ̀ ń sẹ́ni. àròkó gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n ní àròkó gbowó lọ́wọ́ àfa lọ́rin. so ìwọ náà táwọn àfa àkàbá wa wà sùfù ọmọ ẹgbẹ́ ẹsẹ̀ ìpè ní pé àṣẹ nǹkan tẹ́ ẹni á máa ṣe nǹkan tí ọ̀dà lẹ́ni á máa ṣe. ní ẹ bá lọ tún Kùránì wọn ní Kùránì wọn ni wọ́n máa pààyàn nígbà ẹjọ́ ọ̀bà tí wọ́n máa pààyàn. sẹ̀ríà ò sì lè wọlé Yorùbá láéláé sẹ̀ríà kò lè wọlú Ìbàdàn.